ọwọ́ tó ń fún ni tẹ́lẹ̀ ó ti ń tọrọ jẹ. Ọwọ́ tó ń san school mọ́ 200 WAEC every year. Wow. Kò rọ́mọ lọ́dún ní school mọ́. Ẹ ń san owó ọmọ 200 WAEC every year. Every year. Ẹ wá rọ́mọ tí gangan rán school mọ́. Ọmọ mi wà nílé. Ọwọ́ tó ń fún ọmọ èèyàn ní owó travelling ni pé mo sanwó tíkẹ́ẹ̀tì ẹ̀ mi ò tó ẹni tó lè lọ sí Èkó mọ́. Wọ́n ti bá mi kanlẹ̀ Aláàjì. Mo fẹ́ kọ́mọ Nàìjíríà kó gbà mí. Aláàjì mo fẹ́ kẹ́ ẹ gbà mí. Omi ò lè jábọ́ lójú mi mọ́ torí pé mo ti sọkún. Ìyàwó mi ló force mi pé kí n wá sí orí ètò yìí. Mo ti ń ro ikú gan àmọ́ mo wá wò pé àwọn ọmọ mi tí mo fi kalẹ̀. Ikú kọ́ ló kàn. Ta ló fẹ́ tọ́jú wọn nígbà tí mi ò bá lè ṣe. Ikú kọ́ ló kàn. Ó happen pé 20 years ago lọ́lọ́run ti fún mi lórí ọ̀fẹ́ tí mo ń travel. Ọlọ́run bá dẹ̀ sọ pé wọ́n bless yẹn Ọlọ́run bless mi gan torí nígbà tí blessing yẹn dé ó tó stage kan mo ń wò pé mi ì ṣe kankan. Ọlọ́run bùkún mi gan torí nígbà tí mo máa fi lọ wọ́n fojú mi rí nǹkan nínú pẹ̀lú education mi gan ṣùgbọ́n mi ì mọ bó ṣe ṣẹlẹ̀. Ọlọ́run mo ṣáà travel mo wà ní school gbà yẹn mo fi travel so nígbà tí mo wá dé travel yẹn bí pé Ọlọ́run á fi compensate mi ni. Ọlọ́run bùkún mi gan mo ní ilé epo 3 mo ní ọ̀pọ̀lọpọ̀ mọ́tò mo ní ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ mo ní ọ̀pọ̀lọpọ̀ ilé. Nígbà tí mo fẹ́ ta ilé mi kan mo wá sí bíbá yìí Ṣàdígbòdo ní last year bó torí pé ibi tó wà Àkúrẹ́ ló wà so àti máa wá ń gbà yẹn mo fi wá wáyàn sí agent sí ní Àkúrẹ́ ń gbà yẹn bí kan ta àmọ́ gbogbo nǹkan tí mo dárúkọ yìí wọ́n ti jẹ́ tán mọ́ mi lára. Ilé tẹ́ ẹ ní tó mélòó? Ilé 3 ni mo ní. Kí n dẹ̀ ṣe pé ilé duplex ni mo ní. 3. Eléyìí tí mo ní sí ìlú tí mo ń sọ yìí tẹ́ bá débẹ̀ kò sẹ́ni tó débẹ̀ àwọn sọ pé ilé honorable ni because mo máa ń parí ẹ̀ ní within 6 months ni. Àmọ́ wọ́n ti jẹ́ mí kanlẹ̀ Aláàjì mo fẹ́ kọ́ ọmọ Nàìjíríà gbà mí. Àwọn ilé epo yín kọ́? Gbogbo ẹ̀ ni mo ti ta. Gbogbo ẹ̀ ni mo ti ta. Wọ́n ti jẹ́ mí kanlẹ̀. Níbo lẹ fura sí pé nǹkan ti wọ́ wá? Torí pé mi kì í ṣe torí pé ìwà Nàìjíríà ò mọ́ mi lára àmọ́ ìyàwó mi máa ń tẹnu mọ́. So níbi 13 years ago èmi kúrò ní country tí mo wà mo lọ sí America tó lọ́wọ́n fi travel yẹn rọ̀ mí lọ́rùn gan mo dẹ̀ máa ń ṣe travel fáwọn èèyàn gan. So bí èmi ṣe wá lọ sí America àtìgbà tí mo ti dá America mi ò lò dọ́dún 2 lọ nǹkan ò lọ dáadáa. Kí ló ṣẹlẹ̀? Èmi kọ́ lélẹ̀ yìí nǹkan ò lọ dáadáa. Ẹni tí mo ní kí ó bá mi fi ṣèwé ẹni yẹn fún mi problem. Mo wá wò pé kí ni ṣé America ní kíní ni after all mo ní business ní Nàìjíríà mo ṣe kó ń bẹ́ẹ̀ nìyẹn. So wọ́n fún mi ní advance paro ní paper yẹn tí mo lè fi máa wá penny the time tá fi ṣèwé mi. Ó yẹ kọ́ ọmọ yẹn yìí bá mi sign kò bá mi sign mi di àárọ̀ yìí mi ò rọ ọmọ yẹn mọ́jẹ̀ ni ìyẹn lọ mo close ibẹ̀. Mo lọ sí UK tí n bá ti wá ní UK àlà village wa ni mò ń lá àlà village ni mò ń lá. Kí ló ṣẹlẹ̀? So nínú gbogbo wàhálà yẹn pátápátá òun ni wọ́n sọ fún mi pé ìyàwó bàbá mi lérí mọ́ mi. Kí ni mo ṣe? Ọmọ ìyàwó bàbá mi tá à ń sọ èmi ni mò ń sanwó school ọmọ wọn èmi ni mò ń ṣe fún ẹbí èmi ni mò ń ṣe fara. But mo wá notice pé ìgbà kan wọ́n sọ fún mi pé ọmọ ẹ̀ fẹ́ travel. Mo ní ọmọ tí mò ń san school ẹ̀ ọmọ 17 years níbo ló fẹ́ lọ ẹ jẹ́ kó parí school ó ti wà ní 200 level. Wọ́n ní ó ṣàfẹ́ lọ ó dá kò sí problem torí ẹnìkan wà ní village yẹn ó ń fún mi ní information nípa wọn. Wọ́n sọ pé wọ́n ń lérí pé ọmọ ń gbọ́dọ̀ lọ ó gbọ́dọ̀ travel. Ok mo bá pe ọmọ yẹn pé ok lọ fún agent mi ní passport ẹ̀ ó wá lọ fún agent. Ìgbà tí mo rí pé agent yẹn fẹ́ máa falẹ̀ mo lè ti sanwó fún agent mo wá ní pé kó lọ gba passport lọ́wọ́ agent pé kó lọ fún agent mi. So ọmọ yẹn wá sọ pé òun lọ mọ́. Kí ló dé tó lọ mọ́? Ṣé bí mo béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé o ti ready o ti ṣe tán? Ṣé bí mo sọ fún yín pé kó o ṣe parí school ẹ̀ náà ó sọ pé o fẹ́ lọ o lọ mọ́ kí ló dé? So mo wá pè ìyá ẹ̀ pé báyìí ni ọmọ yín sọ o ó wá nù máa bá a sọ̀rọ̀. So nígbà tí yóò máa di after a week
tí mo pe ìyá yẹn sọ fún mi pé òun ti bá a sọ̀rọ̀ ó ní pé wọ́n lè ní pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ní òun lọ mọ́ pé wọ́n á parí skul wọ́n kú lè fipá mọ́tì lọ sódò wọn ò lè fipá fún lómi mú bí èmi àti ìyá yẹn ṣe end conversation yẹn nìyẹn so lẹ́yìn yẹn ni mo wá gbọ́ pé wọ́n ní obìnrin lérí mọ́ mi gbogbo wọn pátápátá wọ́n ti jẹ mí kanlẹ̀ aláàjì wọ́n ti jẹ mí kanlẹ̀ mo dúra débì ní aláàjì wọ́n ti jẹ mí kanlẹ̀. ṣẹ́ẹ̀sì lè lọ London báyìí UK. mi ò lè lè ìwé mi ti expire wọ́n ti jẹ yín kanlẹ̀. wọ́n ti jẹ mí kanlẹ̀. ṣé ẹ fura ni kó tó tán kẹ́ ẹ ti rìn káàtì oyè kẹ́ ẹ jẹ́ ó tán tẹ́ ẹ fi wá. ó ti jẹ mí kanlẹ̀. mo tẹ̀ kọ́ rò pé bóyá economy something like that because kí ló ṣẹlẹ̀ mi ò ever imagine pé kíní but ìgbà tí mo máa fi fúnra wọ́n ti yí mọ́ mi lọ́wọ́. wọ́n èyí fẹ́ kéèyàn ó tètè fura. wọ́n ti yí mọ́ mi lọ́wọ́. economy lèèyàn máa ń pè é dẹ èyàn ò ní tètè mọ̀ ó dìgbà tí aṣọ tí ń fún èèyàn bá bẹ̀rẹ̀ sí ní sóyàn torí èèyàn ò ní rárá gbé e mọ́. ṣùgbọ́n Yorùbá ní bọ́mọdé bá sá ti ọgbà àgbà. torí orú UK tẹ́yẹ à ń sọ yìí kò yẹ kó dí fún mi pé mi ò ní lọ because mo lọ Asia mo lọ Europe mo lọ America so but mo wá rí i pé ńgbà tí mo wà ní UK mo lálàá pé ẹ̀gbọ́n ìyàwó mi ó gba passport mi ó dẹ̀ fàyà kí lèmi àti tiẹ̀ ìgbẹ̀yìn ni mo wá ń gbọ́ pé ìgbà tí mo ṣe wedding ẹ̀gbọ́n ìyàwó mi àti ìyàwó bàbá mi wọ́n jọ ń pera wọn báwo ló ṣe dàpọ̀ mọ́ra wọn. ìgbà tí iye mi ṣẹ̀ wá sí mo wá rí i pé àṣẹ ọwọ́ wọn ti wọ́wọ́. wọ́n connect. ok ẹ já ṣe báyìí travelling tẹ máa ṣe fáwọn èèyàn ṣe travelling agent ní tẹ máa. kì í ṣe travelling agent èmi kàn ń help ni kì í ṣe travelling agent mo kàn ń help ni. ṣáàrin tẹ gbowó lọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ̀ bá ṣe. even kan wà ní abroad gan kan sọ pé àwọn stranded pé kíní gan màá tún send owó sí wọn mo lè fi àwọn receipt hàn yín so èmi bẹ̀rù èpè so nígbà tí mo máa kọ́ travel gbà yẹn mo sọ pé mi ò ṣe agent torí mo mọ̀ pé irọ́ wọn pọ̀ wọ́n ṣe fún èmi gbogbo èmi kò ṣe bí èmi ṣe gbà sára kọ́ ni gbogbo èèyàn ṣe lè gbà sára so mi ò fẹ́ bá wọn ṣe travel agent bẹ́ẹ̀ torí pé àwọn ọmọ ìlú wa ẹ̀gbọ́n ẹ travel pé kinní kan mo dẹ̀ ń ṣe fún wọn kò sí anybody tí mi ṣe fún kò sí. ok ọlọ́run jẹ̀dá lọ ọlọ́run jẹ̀dá lọ ipò kíkó tẹ̀dá lè wá ọlọ́run jẹ̀dá lọ ọlọ́run ju ẹ̀dá lọ bó bá ṣe pé èèyàn ló gọ sínú òkùnkùn tó ń tafà sínú ìmọ́lẹ̀ ayé yín ọlọ́run ó gbàgbára lọ́wọ́ ẹ̀. àmín. ẹ ti wá bì ẹ padà dúpẹ́ lọ́wọ́ ìyàwó yín pé thank you tó ó ṣètò force mi láti lọ ẹ dìde.